Bàbá, ewé tẹ kó dání kílẹ̀ fc. Ewé Akíntọ́lá wọn pélé yìí òdòdó rẹ̀ báyìí lọ́jà àwọn òdòdó rẹ̀ òdúrà ewé Akíntọ́lá ọba ti lè já ọwà lọ papọ̀ mọ́ igbó mímu ọwọ́ papọ̀ tí ó kùnà lúlú ọwà àpòpọ̀ máa ọ fi ẹyọ atare 16 mẹ́rìndínlógún ọ lọ papọ̀ mọ́ ọwà àpòpọ̀ mọ́ òrì ọmọ fi ra ìdodo àwọn tọ́lá ayé ọ̀yọ̀nú sí ọ àwọn tọ́lá nkólé ayé ọ̀yọ̀nú sí ọ ìdẹ̀kùn ayé ọ̀yọ̀nú sí ọ ìfọ̀kànbalẹ̀ ayé ọ̀yọ̀nú sí ọ ìlà nílò onú ayé yóò rí àgbò fún ọ wàhálà ayé yóò rí àgbò fún ọ tí wọn náà sì fọkànbalẹ̀ oore tó òru kan tí wọ́n sì máa gbé tọ̀ wá nọ́mbà mi ni 08055320762 gbogbo àwọn ewé tó ń wò yìí ọ̀dà pọ̀ oníṣẹ́ kan ṣe Akíntọ́lá 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 wàláhì àfihàn ọlọ́mọ fi.